tiwa ó wà high láti fi àwọn 22 ìgbé jáde. ṣé bí ṣẹ́dẹ̀ ṣe lọ yìí ṣé èrò pé ẹ sì máa rí àwọn èèyàn yọ ọ́n bẹ́ẹ̀ ṣe wà. bẹ́ẹ̀ ni lórí ẹ̀ láṣẹ kó gbogbo irinṣẹ́ sílẹ̀ àdéhùn ṣiṣẹ́ ẹ̀ lọ ní gedegede ní gbélé-gbélé. ẹ ṣe kan sá òun lẹ ti gbọ́ lẹ́nu ọ̀gá pátápátá Lásẹ̀mà ló ti ṣàlàyé fún wa pé ní agbègbè Ìbàdàn ní ìlú Ìtẹ́mẹ́ta lẹ́kọ̀ọ́ ní ilé alájà mẹ́ta wà ní wọ́n ní èèyàn 22 wọ́n ti rí yọ láàyè nínú ojúlé méjì náà méjì náà ẹ̀ ló fara pa gan wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn lásùtù wọ́n lè rí ìtọ́jú tó péye. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé bí èèyàn 8 lọ ti gbé jáde tí kò kàn sì ti gbé wọn lọ sí mọ́ṣúárì. Ibẹ̀ náà la ṣe wáyé ṣẹ̀ṣẹ̀ lọ. Ẹ káàárọ̀ sà, láti BBC Yoruba ni. This place looks very familiar. Are you Agolo? No. Yes, sir. Láti BBC Yoruba ni. Láti BBC Yoruba. Has spoken to Pidgin Yorùbá ní ìjọba díẹ̀. Can I speak Yorùbá now? Díẹ̀ náà kẹ́kọ̀ọ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àti iṣẹ́ tẹ̀tẹ̀ ṣe ń bíbá láti aago 10 mi. O ti lọ sí. Well, coming Ibrahim Farin Lane. Go to my vehicle. Nose mask. Okay. You have nose mask here. Okay. Well, Ibrahim Farin here ọkọ ni olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fún ìjàmbá pàjáwìrì. So ní alẹ́ àná ní nǹkan bí aago 9 àbọ̀ ni wọ́n sọ ní a gbọ́ ìpè pé ilé ibi ó dáwó dídáwó tó dáwó àwọn ará àdúgbò láwọn ọmọkùnrin àdúgbò àtọmọbìnrin wọ́n parapọ̀ wọ́n láti máa ṣiṣẹ́ ìka tó dé so pẹ̀lú ìgbà tá a dé àti bá a ṣe wà lẹ́nu àtúrí èèyàn 23 tá a yọ láyọ̀ àtàlàáfíà tó àwọn kọ̀ọ̀kan farapa nínú àwọn tó ń kó jáde bíi 9 nínú wọn wọ́n discharge wọn immediately wọ́n dẹ̀ padà wá bá wa wọ́n fún wa ní àwọn tó nínú lẹ́yìn ìyẹn èèyàn bíi 8 láti ìjọba pé ìlú báyìí. Bí iṣẹ́ ṣe ń lọ báyìí ṣé ẹ lérò pé ẹ sì lè rí àwọn èèyàn yọ? Sẹ́rí a lè sọ bóyá èèyàn wà ń bẹ̀ èèyàn sí bẹ́ẹ̀ sẹ́rí pé àbáwọn gbélé but initially ohun tó ń sọ fún wa tẹ́lẹ̀ ní pé pátápátá rí èèyàn 5 but now a ti kọjá level yẹn so tá a bá parí iṣẹ́ a lè sọ pé bóyá a máa rí bóyá a ní rí a gbọ́dọ̀ parí iṣẹ́ bó ṣe tó ó ti yẹ. A tún gbọ́ pé bí ilé kan náà fẹ́ dàwó lágbègbè yìí gbogbo ibẹ̀ yẹn. Ilé tẹ́ńkù brown yẹn ni. Okay. So láàárọ̀ yìí náà ní nǹkan bí aago 6 la rí pé ariwo yọ ṣọ́ọ̀bù kan ṣe bákan then ó tró pebbles òkúta kéékèèké kí ṣọ́ọ̀bù yẹn tó wá dáwọ́ nídélé ní Lagos àwọn tó wà ní ìgbà ilé ní ìpínlẹ̀ Èkó wọ́n pa bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní pé ibẹ̀ wọ́n ti pàdé tẹ́lẹ̀ rí wọ́n rí pé ilé ìtúnṣe láàárọ̀ sí Ọlọ́run ló ní pé ká wọ́n kí àwa bẹ́ẹ̀ àdá àwa gbogbo àwọn tó wà nílẹ̀ láti tó jáde. Ẹ ṣeun kọ́sà òun lẹ́sìn tí ń gbọ́ náà wọ́n tún ní níbi ilé kẹta tí ẹ̀ ń wò yìí wọ́n ní òun náà ti fẹ́ dàwó ní àárọ̀ ẹ̀
lẹ́yìn ìgbà tí eléyìí ṣẹlẹ̀. Wọ́n níṣẹ́ ṣe ń lọ, wọ́n sì láwọn ti kó mú èèyàn 22 jáde nínú ilé náà, tó sì jẹ́ pé 2 nínú wọn nìkan ló fara pa gan. Wọ́n léèyàn 8 ló ti kú ní ilé ibẹ̀ náà la ṣe wà. A sì máa mú ẹ̀rẹ̀ náà jáde. Gẹ́gẹ́ bí tá a gbọ́, wọ́n ní pé ìjọba ìpínlẹ̀ Èkó ti ní káwọn tó ń gbé ilé náà kó jáde, torí pé wọ́n ti ń rí fìrífìrí pé ilé náà á wó kó tó ṣe wá ṣẹlẹ̀ pé ilé náà wó. Iṣẹ́ ló ṣe ń ṣẹlẹ̀, tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní agbègbè Ìbàdàn nílùú Èbúté Mẹ́ta l'Ékòó. Ibi ilé wọn ní ó fẹ́ wó láàárọ̀ yìí, wọn ni à ń lọ báyìí. Ilé alájà 3 tí ẹ ń fojú rí lọ ní bí tọ̀hún ṣe wó tán níbi àárọ̀ yìí náà ni ilé yìí wọ́n rí fìrífìrí pé òun náà fẹ́ wó, wọ́n sì ti wá tì í pa. Ilé ọ̀hún náà rí. Ẹ tún ṣe wípé wọ́n ti ilé náà pa pé káwọn èèyàn kó jáde kúrò ní ilé náà. Ilé alájà 3 náà lòun náà, tí ó sì jìnnà jù sí ibi ilé tó wó ní agbègbè Ìbàdàn ní Èbúté Mẹ́ta l'Ékòó. Iṣẹ́ náà ṣì ń lọ lọ́wọ́. Ilé alájà 3 yẹn náà rẹ̀ tí àwọn iṣẹ́ ìjọba. Àwọn èèyàn ló ti péjọ láti rí pé Let me see. I'm the councillor in Lagos Government. The councillor actually is what is this. Mine is the next ward. I was here. Somebody called me around. Yeah. Olùkọ́ mi ni George Olúwa Fálọ́dún, councillor tó ń ṣe àjòjì wọ́ọ̀dà ẹ̀kọ́ bàbá. Wọ́ọ̀dù mi kọ́ lélẹ̀. Ẹni tó wà ní ìcháàjì wọ́ọ̀dù ti já láìsí òun ní leader council tẹ́lẹ̀tẹ́lẹ̀. So mo wà lé ní lára àwọn ọmọ àdúgbò pè mí pé bí around 9:50 pé kí wọ́n lè ṣe wálé ẹ̀sìn pé kí n máa bọ̀ pé tí wọ́n lè pa àwọn ìní council láti get àwọn necessary program ground láti assist àwọn èèyàn bíbá. So àwọn boys ẹni bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bíbá ló bẹ̀rẹ̀ sí ní wá àwọn èèyàn jáde. As at 12 wọ́n ti rescue about 14 people. But
To my surprise, ètò ẹ̀dá àwọn Lagos State building ó sọ mẹ́rin pé àwọn kó equipment wa wọ́n fi dictate ìyàn ọ̀nù lẹ̀ wọ́n those were blatant lies. Ilé wọn ti yẹ pé ní oko bàbá along oko bàbá street tí ẹ̀ bá gbàgbà lọ wọlé ilé yẹn ó strong ilé tá à ń sọ yìí lọ nígbà tó fẹ́ wó ilé yẹn they just give them about 72 hours notice. The following day they give them like 12 hours to pack their things. Àwọn tó kẹ́lu wọn wọ́n demolish them. Why didn't they do the same here? And the man was there claiming accolades. Wípé àwọn làwọn kó ìfúnpẹ́ ìfọ̀ àwọn kó ìfọ̀ ṣiṣẹ́ ìlànà wọn no single accolade for those guys that work here. Is that fair? Irọ́ ní yẹ̀tẹ́ ló mú wá. Ṣé bó ṣe ń ṣe nǹkan nìyẹn? So I heard when you were granting his interview, but I knew he was telling lies. That was why I just had to say something to call you, let you know what's going on. Thank you very much. Ará agbègbè ọ̀hún, ará agbègbè Ìbàdàn ní ìlú Èkó lẹ́bùté mẹ́ta lọ gbìyànjú láti kó àwọn jáde nígbà tí náà ṣẹlẹ̀. Bí ó bá ṣe ń lọ náà ni àwọn máa mú wá sí etí ìgbóyìn àti ojú ìran yìí lójú ti Yorùbá.